ọmọ Yorùbá á kú oríire. Gómìnà Dapo Abiodun wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èmi ni èèrà tí ó lọ́mọ nínú. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Gọ́vnà Dapo Abiodun wọ́n tún ti jẹ́wọ́ ọmọkọ. Áyá yìí lẹ́nu, ó ṣọ̀kì yín, ó ṣọ̀kì mí náà. Torí pé àwọn Yorùbá sọ pé yínníyínní kí ni lè ṣe mí, yínníyínní kí ẹni lè ṣe mí. Ẹni tá a bá ṣe lóore tí ó dúpẹ́, ó dàbí ìgbà tí ọ̀gára ọlọ́ṣà lásánlásán tó kóni lẹ́rù lọ ni. Mo máa fẹ́ jẹ́ kí gbogbo àwọn gómìnà gbogbo ilẹ̀ Yorùbá tó kù kí wọ́n wá àwòkọ́ṣe tí bàbá wa Dapo Abiodun ṣe. Wọ́n ṣe gudugudu méje, wọ́n ṣe yàyà mẹ́fà. Mo fi Ọlọ́run bẹ gbogbo àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ bá wa gbé fídíò ìrìn àjò, ẹ bá wa pín fún àwọn lọ́balọ́ba tẹ́ bá mọ̀, ẹ bá wa pín fún àwọn tó jẹ́ security agency bí ọlọ́pàá, bí sójà, bí nǹkan kí wọ́n lè rí tí Gọ́vnà Dapo Abiodun ṣe yìí, kí wọ́n lè fi ṣe àríkọ́gbọ́n, kí wọ́n lè fi ṣe nǹkan, kí wọ́n lè rí nírí pé n tó jẹ káwọn náà máa ṣe nìyẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ọmọ Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì mi ní sọ nǹkan tí pépà ò bá gbé. Evidence wà nìkan tí mo fẹ́ sọ yìí tí màá fi hàn yín. Mo wá bẹ̀ yín nítorí Ọlọ́run, kò sí oore kan tẹ́yìn tẹ́ ń wò wá ìtẹ́fẹ́ ṣe ju pé ẹ bá wa pín fídíò yìí, ẹ pín síta. This is a security alert. Ó dẹ̀ tún jẹ́ ìdúpẹ́, torí ta bá dúpẹ́ ẹyọ kan á tún rí mẹ́sàn-án mi gbà. Ṣùgbọ́n tẹ́yọ kan bá ṣẹlẹ̀ tí a ò dúpẹ́, á dàbí ìgbà pé kọ́tọ́ ṣe a ò rí. Torí tó bá jẹ́ pé àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá, tó bá jẹ́ gbogbo wọn ni wọ́n ń ṣe báyìí, ó ṣeé ṣe kí àlàáfíà jọba ní gbogbo ilẹ̀ Yorùbá. Lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo ẹ̀yin ọmọ Ògùn State, mo kí wa kú oríire. Torí pé kí ni bàbá wa gómìnà Dapo Abiodun wọ́n tún ti jẹ́wọ́ ọmọkọ. Ẹ gbọ́, wọ́n tún ti jẹ́wọ́ ọmọkọ. A máa yà yín lẹ́nu pé kí la rí tí máa bí yin Dapo Abiodun tó yìí. Ṣé Dapo Abiodun ti fún lówó ni? Rárá o, wọn ò fún lówó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn bàbá wa gan máa ń sọ, wọ́n ní àwọn pípù ìwọ̀n ń ṣe ọ̀tá wa, nǹkan tá a gbé dání ló yàtọ̀. But now eléyìí tí mo gbé wá yìí, ó jẹ́ lára ohun tó ń fa wàhálà nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́, even in Nigeria as a whole. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹni tó jẹ́ ọ̀gára ajínigbé, tó jẹ́ ẹni gẹ́gẹ́ bí kọ̀tàkà lórí pépà tí màá dẹ̀ fi hàn yín sí, ẹni tó jẹ́ wípé òun ni wọ́n ní ó máa ń supply ìbọn nǹkan fáwọn tó ń jínigbé, tó ń pààyàn, tó ń gba ransom, tó ń fi tipátipá rèpò èèyàn. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Ogun State government wọ́n ti capture two Nigerian armed force. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Nigerian army, ká dẹ̀ pàtẹ́wọ́ fún bàbá wa Dapo Abiodun. Torí lè tí wọ́n ṣe ìtàbà dúpẹ́ lọ́wọ́ wọn, ó ṣeé ṣe kí ó má tù wọn lórí láti ṣèmí, bó tiẹ̀ jẹ́ pé responsibility wọn ni, but ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn, ká yìn wọ́n. Tẹ́bádẹ́ wò dáadáa, nígbà tí wọ́n kọ́kọ́ fẹ́ sign ìṣẹ̀ṣe dé, Ogun State ló ti bẹ̀rẹ̀. Abẹ́ ti gbàgbé, mo sọ fún yín, ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà wa wọ́n lọ́kàn láti ṣe nǹkan tó dáa, bọ̀ torí àwọn olórí burúkú kàbá wọn ò ní lè ṣe nǹkan tó bá fẹ́. Mo máa ń sọ fún yín, so tá bá wá rí gọ́vnà kan tàbí olórí ẹ̀sìn kan tàbí politician kan tó bá ṣe ohun tó tọ́, ẹ jẹ́ ká yìn. Torí pé kí gómìnà kó tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, ọ zero mind wọn ni. Torí pé àwọn gbogbo bó ṣe ń jí àwọn ìgbé tó ń ṣe oríṣiríṣi, most of àwọn nǹkan yẹn kò ṣẹ̀yìn àwọn kàbá. Now màá kà àwọn kìíní síta fún yín, màá kà eléyìí kì í ṣe àròsọ, kò ń ṣe àròsọ, kódà kò kì í ṣe ayédèrú rárá. Newspaper gbé ṣẹ́rí gist Naija. Ẹ máa gbọ́ o, troop bust gun running syndicate
arrested notorious ajínigbé in Ogun State ní August 8 which is àná aláàná yìí ló ṣẹlẹ̀. Ẹni tí wọ́n dẹ̀ mú yìí ó ti commit oríṣiríṣi atrocities. Gẹ́gẹ́ bí nǹkan ta kà, ẹni yìí ó ti lọ dá wàhálà lẹ́nu ní Jos ní Kaduna many places ni wọ́n ti ń wá káàkiri kó tó wá di pé ọwọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn tó. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. Ara nǹkan tá à ń sọ lélẹ́yìí, ẹ̀yin gómìnà wa ẹ dáàbò bo àwa ọmọ Yorùbá, ẹ dáàbò bò wá. You are the chief security of Yoruba land. You are the chief security of your state. Kò sí any reason tí èèyàn kan ṣe máa fi Kaduna sílẹ̀ tó máa kúrò láti Kaduna táwa máa jí wa gbé nílẹ̀ Yorùbá. Èèyàn kúrò Sokoto àwa máa jí yóò gbé lẹ́kọ̀ọ́. Èèyàn kúrò ní Jigawa àwa máa jí yóò gbé lógùn state. Èèyàn kúrò ní Katsina àwa máa jí àwọn èèyàn gbé l'Ondo. Èèyàn kúrò ní Zaria àwa máa jí àwọn èèyàn gbé l'Èkìtì. Èyí ó jẹ́ ohun tó bani nínú jẹ́ jọjọ. A lè ń sọ fún yín látijọ́ wípé tí ìjọba bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa ṣe. Iṣẹ́ tí ìjọba ò bá fẹ́ ṣe nìkan ni wọ́n ní ṣe. Mo fẹ́ jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹni tó bá jẹ́ olórí ìjọba tó jẹ́ president ó lè mú láti ṣiṣẹ́, ṣùgbọ́n àwọn kàbá tí wọ́n yí ká, pàápàá jùlọ ẹ wo bàbá wa Bọ́lá Ahmed Tinubu, àwọn Fúlàní ló yí wọn ká. Ohun tó bá dẹ̀ fẹ́ jẹ́ kí wọ́n ṣe ló máa ṣe. Torí pé tẹ́ bá rántí ẹ̀rí pé ní àti bẹ̀rẹ̀ ìjọba yìí bàbá Tinubu gbé àwọn ìgbésẹ̀ kan tó lágbára. Wọ́n sáré Yorùbá àwọn olórí kí ni wọ́n fi àwọn ọmọ Yorùbá síbẹ̀, wọ́n sọ oríṣiríṣi. Àwọn Fúlàní ti wá rí pé àwọn ò rí bàbá yìí control. Wọ́n rí pé agbára ti kúrò lọ́wọ́ àwọn. Wọ́n dẹ̀ mọ ìgbésẹ̀ táwọn Haúsá ń gbé nílẹ̀ wọn nísìnyí. Àwọn Haúsá wọ́n ti yarí pé kí àwọn Fúlàní kan fi àwọn sílẹ̀, pé tí wọ́n ṣe nínú ayé àwọn tó. Kódà ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ àwọn Haúsá, mo ti gbé fídíò ẹ̀ wá rí, bóyá màá tún play ẹ̀ fún yín nísìnyí kẹ́ gbọ́ kan tó sọ. Ó ní gbogbo àwọn politician tá à ń rí tí wọ́n claim north, ó ní kò sọmọ Haúsá kankan nínú wọn. Ó ní Fúlàní ni wọ́n from head to toe. Wọ́n nítorí ẹ̀ ló ṣe jẹ́ wípé àti stọ́ọ̀pù ìjínigbé, ìpànìyàn, ìfitipátipá báni sùn táwọn Fúlàní ṣe pé ó máa le díẹ̀, pé nítorí pé àwọn bàbá wọn làwọn tó wà lókè. Àwọn tó wà lókè yẹn ò kì í ṣe Haúsá. Àwọn tí wọ́n dẹ̀ ń hùwà bàjẹ́ yìí Fúlàní ni wọ́n. Fúlàní ni wọ́n. Ẹ wo ẹni tí wọ́n tún mú yìí, mo máa dárúkọ ẹ̀ fún yín. Fúlàní parawu ni àwọn méjì tí wọ́n mú yìí, Fúlàní ni wọ́n. Ìjọ́ wo la fẹ́ ṣe ògbélé dà ní ilẹ̀ Yorùbá? Mọyì ẹ̀mí tí olórí burúkú yìí ti máa fi ṣòfò kó tó wá di pọ́wọ́ gọ́ọ̀nà Dàpọ̀ Abiodun tó. Ó dárúkọ oríṣiríṣi àwọn nǹkan tó gbà lọ́wọ́ ẹ̀ bí AK-47, bí pistol, oríṣiríṣi ammunition, special ammunition wọ́n bá lọ́wọ́ ẹ̀. Now tẹ́ bá máa padà gbọ́rọ̀ yẹn sí, ó lè jẹ́ ẹni tó máa dárúkọ pé jẹ́ bàbá sàlẹ̀ òun, ó lè jẹ́ ní tí ẹ̀ fọkàn sí láéláé. Ìdí nìyẹn táwa ọmọ Yorùbá ṣe ń sọ wípé a ní láti wà in charge of ilẹ̀ wa. We have to be in charge. Ẹ wò kan tó ń lọ ní UK nísìnyí, àwọn black, àwọn àtọ̀húnrìnwá, àwọn immigrant tó wà ní UK, ọ̀pọ̀lọpọ̀ wọn ti ẹ̀ ṣe wọ́n hàn tó bẹ́ẹ̀ kọ́ ṣe anything, pẹ̀lú pé wọ́n tún ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ àwọn òyìnbó yẹn tó ẹtúwò nǹkan táwọn òyìnbó yẹn ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ìtọ́ yarí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sun mọ́tò àwọn black tó ń sunlé wọn, tí wọ́n dá wàhálà lẹ̀ ní gbogbo state tó wà ní UK. Àwa Yorùbá dẹ̀ wà ń bí báyìí àbẹ́ anybody jà, àdáná sùn kankan, àbà kankan jẹ́. Nǹkan tá a kàn ń sọ ni wípé ẹ fi wálẹ̀, ẹ jẹ́ ká máa lọ. Ṣé mọ̀ pé nígbà tí kìíní ìkọ́kọ́ bẹ̀rẹ̀, nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá nation a ò pọ̀, but àwọn kan mú àìdíà kan wá, wọ́n ní ká lọ bá bàbá wa, ká lọ bá Ìbà Gani Adams. Ìgbà tá lọ bá Ìbà Gani Adams, ń ta bá bọ̀ ń bẹ̀ yẹn, ó jẹun tí
mo lè má lè sọ lórí afẹ́fẹ́. Now adẹ̀kú àǹkà àwọn èèyàn wá dẹ̀ kúrò ńbẹ̀. Ìjọ yẹn tí wọ́n ń lọ mo wà náà àwọn tó fẹ́ lọ bọ̀ mi ìrírí ìrántí nǹkan tó ṣẹlẹ̀ mọ́ tí mi fi pàdé wọn tí mi fi tẹ̀lé wọn lọ mọ́ kó tó wá di pé àìṣẹ̀ tán bàbá wa ṣe Sunday Igboho wá. Ìjọ tí a tọ̀ bàbá wa ṣe Sunday Igboho wá ìjọ yẹn náà ni bàbá yẹn gbà wá tọwọ́ tẹsẹ̀. Wọ́n dáná fún wa gbogbo àwọn táwa bẹ̀rẹ̀ ìjọ yẹn wọ́n dáná ajẹun ayọ̀ bámbám. Wọ́n tún fún wa lówó ẹgbàá ẹ fi epo sí mọ́tò. Ẹ fi epo sí mọ́tò. Bàbá yìí wọ́n ní ṣebí nǹkan tẹ́ fẹ́ ni wípé kí Fúlàní má pa àwọn èèyàn kò sí wàhálà a máa débẹ̀. Nígbà ara àwọn tí àjọlọ bàbá kan wà tí wọ́n pè ní bàbá tí wọ́n rántí orúkọ bàbá yẹn màá sọ tí ó bá lè jẹ́ kí n dá orúkọ wọn orúkọ Ọlọ́run ní jẹ́ kí n rántí ṣùgbọ́n kò tó bá ti jẹ́ kí n rántí Ọlọ́run fẹ́ jẹ́ kí n dá orúkọ wọn fún gbogbo ayé nìyẹn. Bàbá yẹn bá bàbá olóyè Sunday Igboho sọ̀rọ̀ owó ni bàbá yẹn wà after. Bàbá yẹn ó fẹ́ jẹ́ kí òun àti bàbá wa kọ́ máa exhaust àwọn tó wà ń lo òyìnbó. Bàbá wa dẹ̀ yarí pé láéláé páwọn onídìí owó anybody pé olówó làwọn tí lóge tó gé jẹ kò sí kan táwọn fẹ́ tọ́lọ́run fáwọn tó bá jẹ́ pé kí Fúlàní má pa á mọ́lẹ̀ Yorùbá yìí àwọn juwọ́ jùsẹ̀ àwọn dẹ̀ ṣetán láti débẹ̀. Bàbá yẹn láti bàbá mi wá bá yín pé kẹ́ lọ mo kàn sọ ká lè fi gbà kan lọ́wọ́ àwọn tó wà lóyìnbó ni Olúwa mi ní láéláé. Bàbá yẹn ní Chief Sunday Igboho ibi tá à ń sọ yìí kò mà sẹ́ni lè débẹ̀ sójà gan ò lè débẹ̀ DSS ò lè débẹ̀ ọlọ́pàá níbi tí security yẹn ya olórí burúkú dé ẹ máa kọ checkpoint bíi 11 kẹ́ tó débi tí sẹ́ríkì yẹn wà ìyẹn sẹ́ríkì gọ̀gàn. Àwọn ọ̀gá mi gan ò lè débẹ̀ because ó gé ní grand ó dẹ̀ ní backup tó yí dáadáa. Ṣèbí wọ́n fẹ́ lọ kìlọ̀ fún níjọ́ yẹn wọ́n kìlọ̀ fún ni pé ẹ kìlọ̀ fún àwọn ọmọ yín tó ń jí àwọn èèyàn wa gbé. Tẹ́bàdẹ́ gbàgbé ọ̀rọ̀ Dr. Fatai Aborode bàbá oníbàbá tó wà ń lo òyìnbó tí wọ́n dẹ̀ ti pawó tí wọ́n dẹ̀ ń wò pé billions of dollars táwọn ní kò wúlò ń lo òyìnbó but ó wúlò nílẹ̀ Yorùbá ní Nàìjíríà. Bàbá yìí dẹ̀ gbéra ó dẹ̀ wá sí Ọ̀yọ́ state gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ọmọ Ọ̀yọ́ wọ́n dáko ńlá oko yẹn lọ súwá ó tóbi ó fẹ̀ wọ́n sin ẹlẹ́dẹ̀ wọ́n sin ẹdìyẹ wọ́n sin oríṣiríṣi nǹkan wọ́n ń dáko débi pé wọ́n gba hundreds of workers tí ó bá jẹ́ thousands ìyẹn àwọn ọmọ Ọ̀yọ́ state tó ń benefit ní oko yẹn. Àwọn the same Fúlàní olórí burúkú yìí wọ́n lọ bẹ̀ wọ́n lọ fi oko jẹ wọ́n lọ fi màálù jẹ oko bàbá yẹn gbéra ó lọ fẹjọ́ sùn àwọn èèyàn. Ìgbà tí bàbá yẹn máa padà dé oko according to what we gathered and heard wọ́n mú bàbá yẹn wọ́n pa ní ìfọ̀nà ìfọ̀ṣù. Ẹ fi màálù jẹ oko èèyàn wá fẹjọ́ yín sùn ìdájọ́ tó yẹ ní pé kẹ́ mú kẹ́ pa ó dẹ̀ ṣe gbogbo nǹkan yẹn òun ni bàbá wa olóyè Sunday Igboho fi dìde. Now bàbá yìí dìde nìyẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ọ̀rá ń ṣe kínní yìí kàkà kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ́ dúró lórí ẹsẹ̀ wọn kọ́ dúró tán wọ́n bẹ̀rẹ̀ sí ní yọsẹ̀ wọ́n yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ bàbá yẹn but Ọlọ́run tó jẹ́ pé òun ló gbé wọn dìde tí ò ṣe pé àwọn ló gbéra wọn dìde Ọlọ́run ò fi bàbá yẹn sílẹ̀. At the end of the day kábíyèsí Elédùmarè olórí burúkú Buhari torí pé àwọn tó ń jíyàn gbé jẹ́ Fúlàní torí òun fún ara ẹ̀ náà jẹ́ Fúlàní tó bá ti lè mú ẹni Fúlàní báyìí order from above ní kó fi sílẹ̀ order from above ní kó máa bọ̀ l'Àbújá ọ̀gá is interested. Inú mi wá dùn pé the same army tí àwọn olórí burúkú ìfín tí àwọn ìjọba tó lọ tí wọ́n ṣe yàmàyàmá the same army náà ló tún náwó gbọ́n Fúlàní tí wọ́n mú ẹja pàtẹ́wọ́ fún wọn. Àwọn ọkọ̀ tá a fẹ́ máa gbọ́ lélẹ́yìí kò ṣe pé ká máa gbọ́ pé àwọn kan wà bí nǹkan tẹ́ mọ́ bọ́ ṣe jẹ́ tí ẹ̀kọ́ lọ ṣe kan tó wù yìí fún wọn. Irú notorious ajínigbé tẹ mú yìí nísìnyí
gbogbo ayé ló máa ṣàdúrà fún yín. Èmi kan ti ṣàdúrà fún yín darí kí n tó ṣe prógámù yìí because I'm very very happy. Wọ́n ní màá yẹn ó wà very wọ́n ní ó dájú bí olórí burúkú. Wọ́n ló ti commit àwọn atrocities tó lágbára gidi gan according to nǹkan tí mo kà ló pépà yẹn. Ó dárúkọ oríṣiríṣi ibi tí màá yẹn ti operate. Wọ́n ti ń sọ tipẹ́tipẹ́. A sọ fún yín tí Nigerian army tó bá ṣetán láti ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́. Nigerian police tó bá fẹ́ ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́. DSS tó bá fẹ́ ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́. Àwọn kan ni ò jẹ́ kó ṣiṣẹ́. Gbogbo alágbó nǹkan tí bọ̀bọ̀ army yìí sọ náà bọ̀bọ̀ army kan tó sọ̀rọ̀ ní ẹnìjọ́ mẹ́ta yìí ó ní táwọn bandit tí àwọn olórí burúkú kidnapper yìí tó bá pa any soldier táwọn bá fẹ́ retaliate wọ́n náà gbọ́dọ̀ yín sí bullet. Bọ̀bọ̀ army yẹn kò lè mú mọ́ra mọ́ ló fi jáde síta tó wá pariwo ńgbà yẹn tẹ́ bá rántí. Ọlọ́run nìkan ló mọ tí wọ́n ti ṣe fún bọ̀bọ̀ army yẹn báyìí. Ibi torí gbà tó pariwo yẹn létà mo padà gbọ́ pé táìmù Buhari ni ó ṣeé ṣe kí wọ́n ti yọ níṣẹ́. Wọ́n lè ṣe iṣẹ́ wọn ni that is how they operate. Tó bá ti rẹ́ni tó pariwo àwọn síta báyìí tó tú àṣírí àwọn fún àwọn aráàlú wọn ò ní hesitate àti yọ fún ẹ̀yin tẹ́bà tí rí fídíò yẹn òun rèé. And they no go fit meet up again. We soldier time don reach wey dem say we dey tire grumbling hours now no be grumbling na time for action. All men know where dem come from and all men go back to where dem come from. If we go serve the country and the country no go fit serve us. I rest my case. Asalama for men wey don go. Men wey go Maiduguri fight, nothing stop them. Men come back in peace. Men come their unit. Some bastard control men overboard. Until today, our senior men, they never retaliate. They never still retaliate. They cut men, kill men. Which kind of country be this? Our senior men know they see us as anything again. Then go kill men. To go retaliate na problem. Civilian go slap soldier. If you retaliate, then get all the big men number, then go begin the koko. Which kind of army will they run? Where everybody they carry weapon, where will they carry? If you want bring them down, then go say no, bring them down, then go make call. Tell me. 93 battalion. If they no retaliate this men dead, men go leave this job. Because I no see the use when they carry weapon where I no go fit use am. If they no retaliate this men dead, they just throw men overboard, tie men anyhow. And no man still they talk till today. I dey expect to the hear news. No, when they come carry men, when they go retaliate. They no carry men. They no carry men. On board this day, me, all the senior men don't lose their respect if they no retaliate this men death. They don't lose am and they no go fit meet up again. We soldier time don reach wey dem say we dey tire grumbling hours now no be grumbling na time for action. All men know where dem come from and all men go back to where dem come from. If we go serve the country and the country no go fit serve us. I rest my case. Ẹ̀yin náà ti wá rí fídíò bọ̀bọ̀ àmì yẹn ẹ ti rí pé lè ò kì í ṣe pé wọ́n ní ó sọnù fídíò tẹ̀wò tán sí náà ó ní àwọn senior man àwọn tó bá wá pa àwọn tó jẹ́ ọ̀gá àwọn oníjẹ́ káwọn retaliate táwọn bá fẹ́ ṣe wọ́n náà ò gbọ́dọ̀ lọ. Bọ̀bọ̀ yẹn sọ débi pé ó ní tó bá di kàráǹgídá gbogbo àwọn sójà army wọ́n á fi iṣẹ́ wọn lẹ̀ pé báwo ni àwọn Fúlàní ṣe máa gbé irú nǹkan ìjà ogun táwọn ń gbé dání táwọn dẹ̀ ní ìrọ̀kan ṣe fún wọn pé dẹ́n tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo àwọn táwọn jọ jẹ́ sójà oníkálùkù àpadà sílé. Ẹ jẹ́ kí sáré ká àwọn pọ́ìntì tí mo kọ fún yín ṣùgbọ́n kí tó ká àwọn pọ́ìntì yẹn ẹ já lọ́dọ̀ bàbá wa Máyégún.
olùsádé ní pẹ́ẹ́n abáwọ́ tọ́lẹ̀tọ́lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yàn tá rẹ ló kọ lọ. ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa ẹ káàbọ̀ bàbá máyégún ó jẹ́ ògbóǹtarìgì oníṣègùn babaláwo bóyá o fẹ́ dira ni o fẹ́ tẹfá ni o fẹ́ ṣẹ́ ogun ayé ẹ ni o fẹ́ gbàwé gbèlú ni o any type of thing tó nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe pé bàbá máyégún mo máa ń sọ àti ọ̀wí tó bá ń wùn yìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ máa ń bí jọ ká nídìí babaláwo èmi ò ń ṣe babaláwo bàbá máyégún ní babaláwo ẹ pè wọ́n back to this issue ṣe rí i pé ó jẹ́ ká yín gọ́vnà Dàpọ̀ Abíọ́dún kò ń ṣe gbogbo gọ́vnà ló lè ṣe nǹkan tí wọ́n ṣe yìí kò ń ṣe gbogbo gọ́vnà wọ́n apprehend ẹni àwọn tí wọ́n ń jíyàn gbé yẹn wọ́n dẹ̀ tún jẹ́ kí pépà gbé síta ṣe mọ̀ pé tó bá jẹ́ gbà tí àwọn olórí burúkú yìí wà ń bẹ̀ ni àwọn gan ò ní lè ṣe òun láyé sọ fún yín wípé kò sí bá ti fẹ́ ṣe bòlò tí ó ní ń gbẹ́ bẹ́ẹ̀ ni kò sí bá ti ṣe fẹ́ remain one Nàìjíríà táwọn Fúlàní ò ní máa pa wá tí wọ́n ní máa pa àwọn ìyá wa bẹ́ẹ̀ ni mo sọ kẹ má jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan tán yìí ó dìgbà tá a bá gba total freedom ká tó bọ́ now ẹ máa gbọ́ wọ́n ní Ogun State government arrest notorious ajínigbé and ìbọn manufacturer àwọn terms kan wà tí màmá fi Yorùbá sọ torí òfin platform tí a ta wà yìí now suspected ajínigbé wọ́n arrest ẹ̀ àwọn Nigerian army wọ́n mú with local security àwọn ọdẹ ìbílẹ̀ bí àwọn ìfẹ́lódùn bí vigilante bí àgbẹ̀kọ̀yà nǹkan bẹ́ẹ̀ ṣá àwọn ọlọ́pàá ọ̀pọ̀ pẹ̀lú àwọn àmì tí wọ́n jọ mú àwọn pípù yìí mo máa ń sọ fún yín àwọn ọdẹ ìbílẹ̀ ìjọba ní láti empower wọn ìjọba ní láti fún wọn ní nǹkan tó fẹ́ ẹ kẹ́kọ̀ọ́ ọ̀kadà tuntun sí wọn nídìí ẹ fún wọn ní ọ̀pá tó make sense ṣàkàbùlà táwọn local security ń lò yẹn kò lè work six loader tí wọ́n ń lò yẹn kò lè work because àwọn tẹgbà kan gbé ọ̀pá nu wọn lè gbé kọjá pump action ò dé kọjá 6 rand àríwé yìí láyé 12 rand ìtọ́lẹ̀jẹ̀ 12 yẹn ṣé àwọn local security gùn lè afford ẹ̀ so kí ìjọba kẹkún local security lọ́wọ́ à ń fàsìkò yìí pé bàbá wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún ẹ bá wa wá nǹkan ṣe sọ́dọ̀ àwọn local securities ẹ fún wọn iṣẹ́ tó wà pa tó jẹ́ pé táwọn wèrè bá dé táwọn kan bá jùlẹ̀ tàtàm gbogbo tá máa rinlẹ̀ tó máa ju táwọn Fúlàní yẹn gan gbé dání lọ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ táwọn local security bá ń gbé so far tí wọ́n wà registered lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ bàbá wa Dàpọ̀ Abíọ́dún ẹ máa gbọ́ o a gun manufacturer Malam Yawu Ibrahim ṣẹ́yìn náà gbórúkọ ẹ̀ Malam Yawu Ibrahim tó jẹ́ pé ó jẹ́ ọmọ ìlú Babinga Kudari village of Kaduna ibi tó ti wá nìyẹn ó
ó kúrò ní Kaduna ó wá ń pa àwọn ará Ogun state, ó kúrò Kaduna ó wá ń pa àwọn Ọ̀yọ́ state, ó kúrò Kaduna ó wá ń pa àwọn ọmọ Ọ̀ṣun, ó kúrò Kaduna ó ń pa àwọn ọmọ Èkìtì, ó kúrò Kaduna ó ń pa àwọn ọmọ Kogi, ó kúrò Kaduna ó ń pa àwọn ọmọ Kwara, ó kúrò Kaduna ó ń pa àwọn ọmọ Ondo àtọ̀ṣun. ṣe rí pé ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. Ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ má jà finá sórí òrùlé sùn, àti finá sórí òrùlé sùn ẹ má jẹ́ kí náà yẹn dáná sun létà wà nínú ẹ̀ ní báyìí. Ẹ jẹ́ àdéhùn ìpolówó ọjà wa. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà. ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà. àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà. láàólà bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe àgbo tó jẹ́ pé ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré kí ìwọ tó bá fẹ́ jẹ́ kó wà normal bóyá tó bá gun orí madam kí ẹ tó lo 5 minutes tẹ́ ẹ ti da tọwọ́ yín lẹ̀ nǹkan burúkú ni. bóyá ẹ fẹ́ àdódùn any type of thing tẹ́ bá fẹ́ ẹ pé bàbá láàólà bitter tea nọ́mbà wọn ni wọ́n ti show yẹn. ẹni tó jẹ́ pé tó bá gun tó bá sáré dà within 5 minutes tá da tọwọ́ ẹ̀ lẹ̀ nǹkan burúkú ni. ẹ pé bàbá láàólà bitter tea. Back to our issue. bọ̀bọ̀ yìí ǹjẹ́ mọ̀ bí tí wọ́n ti mú bọ̀bọ̀ èmi ò wọ́n tó rúkọ àwọn èèyàn burúkú. bọ̀bọ̀ tó pera ẹ̀ ní Malam Yahu Ibrahim yìí Ìjẹ̀bú Òde ni wọ́n ti mú. Ìjẹ̀bú Òde ni wọ́n ti mú. àwọn ará Ìjẹ̀bú wọn ò dẹ̀ mọ̀ pé èèyàn báyìí wà nínú ìlú. òun la fi ń sọ fún bàbá wa Àwùjalẹ̀ àti gbogbo àwọn lọ́balọ́ba wípé you people should do away with Fúlàní. ẹ̀wọ̀ ọba Olúwòsì ó mọmọ Fúlàní ó fẹ́ ó làlẹ́pọ̀n tó bá yá ń sìn ọmọ tó bí a máa claim póun fẹ́ jọba níwò ó dẹ̀ lẹ́tọ̀ọ́ sí but gbogbo ti ń jẹ́ tọ́lọ́run Ọlọ́run á fún wa Yorùbá nation láìpẹ́ láì jìnnà torí Yorùbá nation nìkan ló lè stop gbogbo àwọn nọ́sẹ̀nsì tó ń ṣẹlẹ̀ yìí. tí a bá gba Yorùbá nation ọmọ tí ìyàwó Olúwo máa bí ó sì ń bọ̀ wá jọba níwò tá a bá ṣọ́ra. nísìnyí báyìí àwọn àgbààgbà Fúlàní wọ́n ti ń fún àwọn ọba lọ́mọ wọn á lè kílèmù royalty tó bá yá. ẹ mọ̀ pé pláàni táwọn Fúlàní yà lẹ̀ fún wa pọ̀ gan ó pọ̀ gan. ẹ kò imagine ọmọ Àdó Bàyárù tí Olúwo fẹ́ nísìn kó wá dọjọ́ ọ̀la tábà mo mọ̀ pé gbogbo ti ń jẹ́ tọ́lọ́run a máa gba Yorùbá nation láìpẹ́ láì jìnnà but mo kàn ń sọ ilé yìí ni tí mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ní jẹ́ orí bẹ́ẹ̀ láéláé fún gbogbo ẹ̀yin fúnlẹ̀ Yorùbá kí wọ́n wá jọba nísìn káwọn Fúlàní wọlé kó bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn kó máa ṣe oríṣiríṣi kó wá mẹ́jọ lọ bá Olúwo kọ́ mẹ́jọ lọ bá irú ọmọ yẹn páwọn Fúlàní pààyàn nílùú. ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní mọ̀ tán wọn ò ní mọ̀ pọ̀ ọmọ Fúlàní ni wọn ò ní mọ̀ pé ọmọ Fúlàní ni wọn ò ní mọ̀. wọn á ní pé ọmọọba Ìwó ni náà ṣe ẹ̀wọ̀n ni because ó ṣeé ṣe kọ́ máa ráwọn tó máa pa ìtàn yẹn gbà yẹn pé eléyìí láéláyé o kò kì í ṣe ọmọ kọlẹ̀ Yorùbá o
Àdóbàyàrò lórúkọ bàbá ẹ̀, lórúkọ bàbá ìyá ẹ̀. Fúlàní ni mother side ẹ̀. So a lot of ìdí la ṣe gbọ́dọ̀ tètè gba orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá torí àwọn Fúlàní wọn bá wa mú ní kékeré. Ẹ wo ẹni tí wọ́n mú nísìnyí, ọmọ tí wọ́n mú pẹ̀lú ẹ̀ is just 25 years old. Ẹ wojú àwọn méjèèjì, ọmọ kékeré ni wọ́n. As in lè rò láyé yìí pé ewé èèyàn bẹ́ẹ̀ yẹn ni wọ́n. Ẹ wò tẹ́ẹ̀mí èèyàn ò dẹ̀ jọ wọ́n lójú, ẹ̀mí èèyàn kò jọ wọ́n lójú. Òun la ṣe gbọ́dọ̀ tètè gbéra wa kúrò nínú mess táwa ọmọ Yorùbá ta bára wa yìí. Ọ̀nà wo la fẹ́ fi gbéra wa kúrò? Òun ní pé ká tètè sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Professor Adébánjí Akíntóyè àti bàbá wa Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó bàbá Dámì, ẹkùn ọkọ Fúlàní, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rírin ká ní arírin. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tàbá rírin ká ní arírin. Ọlọ́run nìkan ló mọ̀gbà tí olórí burúkú àwọn pípù tí wọ́n mú yìí tó ti ń operate Ìjẹ̀bú. Ọlọ́run nìkan ló mọ̀. Ẹ wá dùn nǹkan tó ló bá lọ́wọ́ wọn. Wọ́n ní wọ́n bá AK-47, wọ́n bá AK-47, wọ́n bá lọ́pọ̀lọpọ̀, wọ́n bá magazine 1641 rounds. Kábíyèsí Elédùmarè. Ṣé ẹ̀ ń gbọ́ sá? 1641 rounds of 7.62 mm tó jẹ́ special nǹkan ọ̀já ogun. Mi ò fẹ́ pè ní English, special nǹkan ọ̀já ogun. Wọ́n bá 49 rounds of 7.6 mm tó jẹ́ NATO special ammunition. Náà wọ́n ní ọmọ 25 years old tí wọ́n mú pẹ̀lú ẹ̀, orúkọ ẹ̀ ní Abubakar Shehu tí wọ́n mú ní Jẹ̀bú. Just 25 years. Ṣé ẹ gbà àwọn Arábí ka ẹranko ni wọ́n? A sọ fún yín, ẹranko ló pọ̀ ní àwọn pípù yìí. Wọn ò lè gbé pẹ̀lú àwọn èèyàn kọ́mọ 25 years. Kábíyèsí Elédùmarè. Tó bá yá ń sìn, tó bá yẹ pọ́wọ́ ìjọba Ògùn tẹ̀ nísìn, àwa ṣe gbogbo ẹ̀. Tó bá yá, á kọ̀ jáde fún gómìnà Ògùn state tàbí kó jáde fún political post kan. Ọmọ Yorùbá, ẹ jẹ́ kí a jí lójú oorun. Kódà òun fún ara ẹ̀ nígbà táwọn ọlọ́pàá, nígbà táwọn àmì tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wọn bí iṣẹ́, ó mú wọn lọ síbi tí wọ́n ti mú wọn. He took the team to a forest. Ṣé bọ̀gá máa ń sọ fún yín pé gbogbo àwọn forest wa tẹ̀ ń wò yẹn ó ti di base àwọn Fúlàní. Àwọn Fúlàní ló wà nínú gbogbo base wa. Kí ló ń ṣe ń bẹ̀? Kẹ́jẹ́ kí n kà àwọn nǹkan tí wọ́n recover ń bẹ̀. He took the team to a forest where they found or recover a lot of AK-47 and pistol locally made, àti oríṣiríṣi magazine àti cartridge àti 110 rounds of 7.62 special ammunition. Ṣẹ́yìn náà rí ní nǹkan tó yẹ kó àwọn ọlọ́pàá mi gan. Ó mà ṣe o. Ọmọ Yorùbá, ẹ já tètè sowọ́pọ̀. This is a security alert. Yínníyínní kí ẹni lè ṣe mí. Ẹ má gbàgbé yìí tẹ̀ ń wò mí. Mo sọ fún yín pé a nídìí àwọn equipment inú studio. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, ẹ má wò mí níran. A nídìí drone, a nídìí standard generator, a nídìí table ńlá, a nídìí desktop, a nídìí camera, a nídìí mixer, a nídìí professional microphone lóríṣiríṣi. Káwọn nǹkan tó jẹ kó máa jẹ́ kí iṣẹ́ yìí máa easy. Torí pà ní equipment, kódà gan a nídìí extra phone. Fóònù tá fi ń mú ikọ́ tàbí ìṣègbè náà la fi ń record. Tí n bá record fídíò gbà mí kí n tó gbé jáde, ìgbà mi wà after 2-3 hours.
ṣe ẹ pẹ̀lú láti support mi, mo bẹ̀ yín ni ẹ support mi ọmọ yín Masbi TV. Bank account mi ni 02141687040 02141687040 GT Bank. Ẹ má gbàgbé láti fún wa ní super sticker, super chat, kẹ́lẹ̀ bá wa subscribe, kẹ́ notification yín, comment ó wà very very important torí pé àwọn international communities ọ̀n wo fídíò àwa tí a jẹ́ frontliner nínú àwọn media Yorùbá nation wọ́n máa ń wo àwọn fídíò wa, wọn ò lè gbéde wa lóòótọ́. òkọ́ lè ní kẹ́ni tó jẹ́ translator wọn kó listen sí kó wá digest but ó máa wà more easier tẹ́yìn èèyàn wa tẹ́ bá ń kọ sí comment section, tẹ́ ń jẹ́ kó mọ gbogbo ibi táwọn Fúlàní ṣe fún wa, tẹ́ ń jẹ́ kó mọ ìdí tí a ṣe fẹ́ jáde kúrò lára Nàìjíríà. Now fẹ́yìn tẹ́ bá ní information tẹ́ fẹ́ fún wa, bóyá ọkọ̀ ṣẹlẹ̀ lágbègbè yín tàbí nǹkan báyìí tó jẹ́ new tẹ́ fẹ́ ká gbé síta, ẹ pè mí sórí, tàbí ẹ ní advert ìpolówó ọjà fún wa tí ò takò nǹkan tá à ń ṣe, ẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970. Oòduà àgbà kò ní gbé ọ̀dàlẹ̀. Ó dàbọ̀.